alákàlà ló múra bí àwọn ẹjọ́ bóyá ẹ̀yin ọlọ́pàá ẹ sáré máìkì ẹnjìní ẹjọ́. Ẹṣin ẹ má wọrí ẹ wo ìkànnì yìí máa gbé búrẹ́dì lọ lálẹ́ yìí ẹ tí ó bá rí búrẹ́dì bí kò gbé sálàlà ó ti yé wa ẹ jọ̀ọ́ mo sọ fún ẹ̀yin o ẹ kọ́ ẹ bá wa kíá ẹ ti fi àwọn ọba sí oya. Oya ẹ jọ̀ọ́ mo sọ fún yín bíi pé ọdún ilé ìdáhùnsì àwa o àwọn ọ̀gánáísà wa wọ́n wá gbé dọ́kítọ̀ Saheed Òṣùpá kìkì olùfimọ àkọ́kọ́ ó ti ẹsẹ̀ ló. What is his name? Ẹjọ́ bá wa sún sẹ́yìn kò síbi tẹ wà tẹ ìwé wọn ọba òkè dábàá àṣẹ lọ́ba máa ń pa. Ìrọ̀ ẹjọ́ ẹ̀yọ́ àdìkẹ́ náà Somebody from the